àwọn ajínigbé tún jí èèyàn 8 gbé ní Kwara. ìgbìnrìn ọ̀tẹ̀ bí a ṣe ń pa náà kan báyìí ni òmíràn mọ̀ tún rù. àwọn ajínigbé tún ti ṣọṣẹ́ láàárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kínní ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n tún ti jí èèyàn 8 gbé lọ. ìṣẹ̀lẹ̀ náà mọ̀ wáyé ní nǹkan bíi aago 7 òwúrọ̀ ní òpópónà ìsánlù ìsìn sí òmò àrán gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ táwa sì ń kà sí i létí. gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n mà jí gbé náà arábìnrin Táyé Abóyèjì gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn ajínigbé náà wọ́n mà dá àwọn èèyàn tó lọ sọdún nílé tí wọ́n ń padà sí ibùgbé wọn lọ́nà àti àwọn ọlọ́kadà tó gbé wọn. ó ṣàlàyé pé àbúrò mà wà lára àwọn tí wọ́n mà jí gbé tí àwọn sì ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ àmọ́ tí kò mọ̀ lọ́mọ. ó sọ pé ìlú òmò àrán ìní àbúrò òun máa ń padà sí tó sì gun ọ̀kadà ṣùgbọ́n tí àwọn ajínigbé náà tí wọ́n mà dá wọn lọ́nà tí wọ́n sì jí wọn gbé lọ. kánsẹ́lọ̀ ìlú náà ọ̀gbẹ́ni Akọ́lápọ̀ Sunday ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn. ọ̀gbẹ́ni Akọ́lápọ̀ ó ní ọ̀kadà 5 ń làwọn mà bá lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n ti kó àwọn èèyàn tó má gùn àti èrò bẹ̀ tí wọ́n ti kó wọn lọ. ó má ṣàlàyé pé ọ̀kan lára àwọn tí wọ́n mà jí gbé ìní orúkọ rẹ̀ ń jẹ́ Samson ẹni tó ń bọ̀ láti ìlú òmò àrán tó sì ń lọ sí ìlú ìsánlú láti lọ gbé àwọn tí wọ́n jọ ń lọ síbi ètò kan ní ìlú Ìlọrin ní òwúrọ̀ ọjọ́ ajé Monday ṣùgbọ́n tó má kàgbákò àwọn ẹni ibi náà lọ́nà. ẹlòmíràn tó tún sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ọ̀gbẹ́ni Dáre ó mà kọminú lórí báwọn ajínigbé bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lágbègbè náà bó ṣe sọ pé ìjínigbé náà ó mà ti di ohun ojoojúmọ́ báyìí. ó wá wòye pé ọ̀pọ̀ èèyàn ìmọ̀ ni ó mà wálé ọdún kérésìmesì àti ọdún tuntun tó mà kọjá nítorí ìbẹ̀rùbojo ìjínigbé mà ni. ó wá pàrọwà sí ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba àpapọ̀ láti ṣèrànwọ́ fún àwọn èèyàn agbègbè náà láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjínigbé ojoojúmọ́. nínú ọ̀rọ̀ rẹ̀ arábìnrin Fọlákẹ́ Òní ó sọ wípé kódà tọkọtaya kan tí wọ́n mà jí gbé lásìkò ọdún kérésìmesì wọn ò tí ì rí wọn gbà padà báyìí. ó ní ṣe ni ọkọ náà ó mà ló mà mú ìyàwó rẹ̀ wá sọdún kérésìmesì ní ìlú abínibí rẹ̀ kó tó di wípé wọ́n mà kó sọ́wọ́ àwọn ajínigbé náà. ó ṣàlàyé síwájú sí pé àwọn 4 tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé náà wọ́n farapa tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn. kí Ọlọ́run ọba Elédùmarè kó dákun kó dábọ̀ kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè Nàìjíríà. wọn ò ní jí èmi àti gbé o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ká wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ tàná a dẹ̀ kú múra iṣẹ́ tòní àánú Ọlọ́run bá rèé kò ní dágbére inú ayé mi àti yín o.